dina indallahi al-islam wa ma yabtaghi ghayra al-islam dinan wala yuqbala minhu wa huwa fil ayati min al-yasirina. Ìrìnàjò ayé gbogbo wa Ọlọ́run ló mọ̀. Ìdùnnú mi má fi síbi tó jìn, má fi síbi tó jìn. Ọlọ́run la ilaha illallah, Ọlọ́run má bà yọ̀ mí jẹ́. Ìbànújẹ́ ó kéré ó tóbi. Zan ma waya mu. Na gode. Barka. Alhaji. Látẹ̀ka. Bóò ní ṣe máa múra dáadáa. Gbàgbé torí Ọlọ́run inú àwẹ̀ la wà. Nígbà tá a wá wà nínú àwẹ̀ nǹkan sára àmọ̀. Sáàsó yìgì ni. Aṣọ. Nígbà náà wá ń kọ́. Lọ́kọ̀ mi lẹ jẹ́. Ẹran kí lèmi àti ọmọ àjẹrí. Ẹ wo Alhaji. Mo ní múra dáadáa ni. Torí ìfẹ́ káríta ní ìsìn káwọn ọmọ kéékèèké kan kí wọ́n máa wojú yín. Mo ti ń wò pásọ tí wọn wò yóò ga tó àbí ìparọ́ rẹ̀. Ogun jẹ́ kọ́rọ̀ rẹ̀ dàbí egun tó bóde tó ní kí ló sẹ́kù. Nítorí wọ̀ náà làwọn èèyàn fi gbá tiẹ̀. Bọ́ ṣe wà ẹ́. Ọ̀dà ọdún. Ọ̀tún wa dùn jù. Ṣé èsì pé ọ̀ǹdọ́ ẹgbẹ́ kí mẹ́bàá pàrọ̀ aṣọ yìí? Make I no see the clue na you dey talk. You are very beautiful. Very, very beautiful. Mo fine. Ọdọ̀ olójú. Ọ̀dà ẹjẹ́ mo lọ ń gbà náà. Àmọ́ ó ṣe ń bí pé kí n pàrọ̀ aṣọ yìí. Wọ́n ń ṣèmi náà bíi pé kí n fi ọ́lẹ̀ àwọn tá a fẹ́ kó nǹkan kún kí n sáré lọ bá wọn kí n padà wá bọ̀. Yín ò lè wọ́ọ̀kì. You cannot was any so. Any so. I know that as you do every time you go dey complain. Ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ̀ kó obìnrin máa ń pẹ́ kó tó múra. Ó yá jásí yá. Ókè o. Wọ́n náà gbá tiẹ̀. Ẹ̀sìn mà. Ọ̀yà àwọn tó kù ń pẹ́ súnmọ́ àyín. Aláàjì ẹ ṣé o. Owó yẹn máa rò lókè lọ́wọ́ àfúnmi lọ́lá fàtíà. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi waladdallin. Àmín. Ọ̀yà ẹ̀yin ẹ̀gbà tí yín. Ṣé ẹ̀yin ṣàtìgbé ti yín tẹ́lẹ̀? Ọ̀yà gbàgbàgbà tí. Mọ̀mí ẹ má ti jẹ́ ká máa lọ nígbà tí ó di bàbá mi. Ẹ̀bẹ̀ ti pín omi. Báwọn ọ̀rọ̀ tí ń ọ̀yà. Àmì o. Káúsára bó o ní? Ọ̀yà. Àmì. Àwọn lákò. Ọ̀dà. Àwọn yẹ fáwọn àfáà náà. Ẹ fáwọn àfáà náà. Ẹ ṣé Alhaji o. Alhaji ẹ ṣé o. Ìwòye ọdún tó bá dùn jù báyìí lọ. Àmín. Oúnjẹ ti tán. Assalamu alaikum. Yẹ fọwọ́ náà ju èkó. Àmín. Àmín. Oúnjẹ mọ̀ ti tán. Ọ̀sán kílé ṣókù ni. Àdúrà àgbà. Aunty Sulia. Hey, my love. Wá gbọ́ oúnjẹ. Má worry. Tí bá gbà kí ni wọ́n fẹ́ jẹ? Don't worry, thank Èmi you. àti mọ́mí mi máa jọ fún oúnjẹ tí wọ́n. Really? Ó ṣé. Bye-bye. Bye. Ọmọ gbóúnjẹ tiẹ̀ lẹ̀ fún mi. Ó yà mí lẹ́nu. Alálùbáríkà. Ṣé ẹ̀rẹ́ yìí ẹgbà? Gbẹ́lẹ́ ìkọ̀ fún ọmọ tó. Ìwọ náà gbà sọ̀gbọ́ fi romi. Ìwọ àmọ́ yìí ra sọ̀gbọ́. Ó dà ẹ ṣeun. Kọ́dìrì. Àkóso ń jẹ mọ́. Òye ṣe fa ilé nínú àwẹ̀. Ó dàbọ̀. Ó jẹ́ títà. Àmọ́ bá yín fẹsẹ̀ tó ní ọ̀rọ̀ ojú ẹ̀sẹ̀. Nìṣó ń ta lẹ́nu mọ́tò. Ẹ lọ dúró dè wá lẹ́nu mọ́tò. À ń bọ̀ sẹ́. Ẹ wo ṣòkòtò ti bọ́ọ̀dì ọmọ ìta. Nínú àwẹ̀. Ṣé ẹwà láwẹ̀. Ọmọ alálùbáríkà lọ́wọ́ yìí. Orí kò ló sídi àdúrà, ó sì ṣe bẹ̀rẹ̀ àdúrà báyìí. Àwọn tó kù kan gba wọn lọ tẹ́lẹ̀ ní bó ṣe sídi àdúrà báyìí, àwọn tó kù wọn fà àdúrà tẹ̀lé. Wàláì, èmi gan náà wò pé
ọmọ tó lè fi nǹkan ara rẹ̀ lẹ̀fẹ́ lòmíì kó sì mọ̀ gbé lọ lójú rẹ̀ ọmọ alálùbáríkà tí wọ́n bá tọ́ bí wọ́n ò ṣe tọrọ wọn nù irú wọn máa ń gbẹ̀rọ délẹ̀. ọmọ ni. Kai Musa alaji yar kunshi mun gode Allah wallahi Allah ya azumi muna nan alhamdulillah sace aji ko ne ko wallahi Alhaji she is my friend for a very very long time Salama Musa ọ̀rẹ́ mi ni wallahi she is my friend ajiya mu tafi dan Allah awa Musa do wow Musa sáwọn family rẹ ni ọmọ rẹ. It is not my family but this is my wife and Hauwa my daughter. You are the father of Hauwa. Ìyàwó àtọmọ tèmi ni eléyìí. Wow. ọmọ He's a beautiful girl. ọmọ dáadáa ilé ló wà sọ̀rọ̀ wa rọmọ táwọn ìyàwó lélẹ̀. To ajiya mu je to ya jima ka jigo ó ti dàbò. Alhaji yìí ní parọ́ tàn yín jẹ ẹ̀rù bà mí lẹ́ẹ̀kan o nígbà tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ fẹ́ yàwó mo ní ẹ fẹ́ yàwó bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fẹ́ yàwó sọmọ ọmọ kékeré lẹ́wà fẹ́ lé mi ni àmọ́ sẹ́yìn pé kò sára tẹ̀yìn ẹ̀ ó sì dá ẹ̀yin ló jẹ́ kẹ́rù òkókó bà mí pé àmọ́ nígbà tẹ́ ẹ ti wá sọ wípé ẹ fẹ́ fẹ́ fún àsáàní nígbà tá àsáàní bá dàgbà tán ìgbà náà lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ó wá dàbí ẹ ṣe fẹ́ ṣe òun náà mi náà nífẹ̀ẹ́ sí ṣe mọ̀ pé ọmọ tí ẹnu rẹ̀ gbóni tó sì ní ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe òun náà dá àmọ́ ń gbẹ̀ wá sọ wípé ẹ fẹ́ fẹ́ fọmọ yín ìgbà náà lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ pé a ti gbọ́ pé éèdì mi ni wọ́n fẹ́ ìyàwó lé mi ṣe wá rí ojú inú tẹ́ fi rọmọ ilé òmíràn náà ó fi máa wò ó mo fẹ́ ká lọ sí pápá èyí náà tí mo bá wọn Haúsá ṣe máa ń ṣe ká lọ ráwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ká mọ bóyá ṣe wọ́n mọ sọ́dọ̀ tí mo tọ́jú rẹ̀ títí dìgbà tí ó fi dàgbà. wọ́n ní èrò ṣètò èrò tètè ọ̀ ń lọ tèrò fèlò ni yóò dáa fún ọ. kí ìyàwó wo tó fẹ́ ní ìsìn mọ́ tó mọ àrí àṣàánú náà ni mò ń ṣe sọ wá rí bàbá ọmọ ọ̀rẹ́ mi ni n ó tètè pè ní ìsìn pé a gbọ́dọ̀ fojú sùnùkùn wò pé sábẹ́rẹ́ ọmọ yìí sólókun ń di àbí òlókun ń di bí ọba ti lókun ń di á tètè hàn bàbá ṣetán lè ṣe wọ́n pé bàbá rẹ̀ pé bó o ní o mo sì mọ bàbá rẹ̀ èèyàn gidi ni yọ gbà ọjọ́ àmọ́ dúpẹ́ ká sì mọ gbàdúrà kan gbà ọmọ gidi wo ló kún gbó ọmọ ní ìsìn àwọn ọmọ obìnrin wa wọn ti ṣe fún ọgbọ́n tó ní kí wọ́n wá ṣe tíráyọ̀ lọ kí wọ́n tó ní kí wọ́n gbé èèyàn kan ẹlòmíì gan kò dúró róbi tọ̀ eléyìí dárí títí ọ̀la sọ̀túnla tán bá ti gbà àárí ìsanwó rẹ̀ á sì ṣètò rẹ̀. Alhaji kan mọ kóbó nàìjíríà ṣe o ẹ̀yin náà mọ̀ wà àwọn Haúsá o ó ṣeé ṣe kọjá pé èèyàn kan ti sanwó ọmọ nílẹ̀ báwọn. ó ṣeé ṣe bàbá ṣe tán nìsín wọ́n pè é. ká ṣe dáàsì ká mọ́ ọmọ sọ́dọ̀ ká mọ́ tọ́jú rẹ̀ wọn lẹ́kẹ̀ẹ́ ọmọ àwa. ajá ìkójọ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ́ omi. rárá o. àwa nǹkan tó ń ṣe yẹn lẹ̀ gbé kí èkó lọ́pọ̀ mi fún mi. gbogbo ẹ̀yin ni kò àti dàpọ̀ bàbá mà sọ lè mama muna son lemu sai da ajiya ma ka ba mu lemu shi kenan ba ta so lemu ba na so o kina son lemu kí so lemu ní kí n sọ ni pé sọ fẹ́ mu lómi ọsàn everything fine everything okay. Wallahi ayé kí o kí àti go Hausa mọ́ ni ìyàwó tèmi àti kọ́ èmi ní Yorùbá èmi ago Yorùbá fẹ́rẹ́fẹ́. èmi náà gbọ́ fẹ́rẹ́fẹ́. ọgbọ́n díẹ̀ sannan kò mo ti gbọ́. ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí mi rò pé ó máa ṣe é ṣe o ṣe rí àwa òtẹ́ ìwò yẹn òun nìkan ló wà lọ́wọ́ mi àrí ìdùnnú mi dẹ̀ rí lóòótọ́ ọ̀rẹ́ àti baálé mi yíra yín àmọ́ ẹ jẹ́ kí tèmi náà kó yé yín. ẹ̀yin ìyá wa I understand mo understand yín gẹ́gẹ́ bí èmi náà ṣe jóbìnrin ṣé ẹ̀rọ ọmọ tá a fẹ́ wá mú lọ́dọ̀ yín náà kì í ṣe bóyá a fẹ́ wá mú a fẹ́ lọ lọ́kọ o bí yọ̀ lọ lọ́kọ bá náà o ọkọ mi ọ̀ràn nílé ìwé yóò lọ lé kéwú á tọ́jú rẹ̀ bíi pé mi mo bí jáde inú ni àwọn ìwà tó dáa tọkọ mi rí lára ọmọ yín ìtẹ̀yìn tó débẹ̀ náà ló fi jẹ́ kọ́kọ́ mi ní ká mú sọ́dọ̀. ṣe wá rí
èyí tí ìyàwó mi sọ pé yóò lọ léèwé o yóò lọ léèwé lóòótọ́ o yóò tún wá lọ léèkéwò méjèèjì tí ó kó pọ̀ sẹ́rí ẹ má wà bẹ̀rù ọ̀fọlọ́ǹbẹ̀ yìí sẹ́rí ilé ewu tí a kì í ṣe tó le lóòótọ́ ẹ wò ó Haúsá ni bàbá mi Ìbàdàn mo dàgbà sí àwọn Yorùbá ló tọ́ mi sóyè yín nìsín òye mi ilé wa ẹ máa wọlé bí ẹ ti ń ṣe ni bẹ́ẹ̀ ni kẹfẹ́ máa wá wò lójoojúmọ́ ẹ ń wọkọ̀ bọ̀ nǹkan kan Ọlọ́run àwa máa ṣètò yẹn kódà ẹni fẹ́ padà tẹ́ bá wá. To kudu wajen Allah da gaske dan Allah ka ce za ta je makarantar allo za ta je makarantar allo mana ka gan ko duk makarantar wanda ka taso kuma ga haka kaza duka a hannu da za ta je shikenan to wallahi Allah ne yarda saboda makarantar allo ce ko ba gane ba to ka san wallahi Allah ni in ba kai bane ba zan yarda ba ana sani ai ka giya mata kuma ba ta jan ka gan ko giya mata to iyawo ko ma binu in ka ti èmi asofun ore tèmi ni pé ọmọ eléyìí wallahi Allah ti èmi abagba èmi ó fẹ́ gbà nítorí pé ó máa lọ sí ilé kéwú ni tí kò bá ṣe ilé kéwú tó wallahi Allah èmi kò ní gbà ọmọ eléyìí ojú kan olè ni to she's the only one. Alájà èmi máa gbà yín nímọ̀ràn pé ẹ jẹ́ kó máa mú lọ ìgbà tó ní pé ilẹ̀kùnlé wa wọ́n ṣíṣí tá bá fẹ́ lọ wò a lè lọ anytime. bẹ́ẹ̀ ni. to ko fele kule dan Allah èmi á bá ìyàwó tèmi sọ̀rọ̀ to ó má gbà ìyàwó tèmi àgbọ̀ tí èmi ó bá ti go ìyàwó tèmi á ti go àmọ́ dan Allah kí ìwọ kó má gbàgbé èmi á fẹ́ kí ọmọ eléyìí kó lọ sí ilé kéwú nítorí ibi tí èmi á ti wá ní Kano fún Hausawa àwa á máa ń gbà kí ọmọ tàwa kí ó wà kí ó fẹ́ ọkọ kó tó di pé àdàgbà á lọ máa ṣe olóṣó àwa kò fẹ́ ìyẹn ka gane ko àmọ́ tó Yorùbá á máa fẹ́ kí ọmọ kó dàgbà lágbà kó tó di pé á lọ sí ilé oko to ẹ̀rù ló ń bà mí wallahi Allah ẹ̀rù ló ń bà ìyàwó tèmi. ṣé ẹ wò mí mo mọ̀ pé lóòótọ́ irú nǹkan báyìí àwọn Yorùbá ìṣe bẹ́ẹ̀ ni wọ́n wá gbàgbé pa ìṣe Yorùbá kà tọ́ mi dàgbà dáadáa ni so yọ nísìn sọ wá rí ìyàwó mi àwa náà lọ́mọ obìnrin lé. bẹ́ẹ̀ ni obìnrin méjì tọ́jà burú àṣà ni. so yọ nísìn kọ́ wá fọkànbalẹ̀ kó lè dáa ni wò ó kò sí nǹkan kan ẹ wo inú mi ti wá dùn nísìn bẹ́ẹ̀ bá ti gbà ṣé ẹ mọ̀ pé ń bí alómi lẹ́ẹ̀kan pa fẹ́ mu ọ̀rẹ́ mi ní sí wọn á fẹ́ mọ́ àwa fẹ́ jẹun. oúnjẹ kí la fẹ́ jẹ oúnjẹ Haúsá náà. a lò bẹ́ẹ̀ mọ́ ìlú kankan mọ́ tó kí ló sọ. ó sọ pé ó ní ká àwọn àbáta láti jí. àbí sí àbí sí. èmi á fẹ́ ṣe surprise fún ìwọ èmi á fún ìwọ ní tuwọ́n ṣìkàfà. tuwọ́n ṣìkàfà. oúnjẹ tí àwọn máa ń jẹ yín Kánò. tuwọ́n ṣìkàfà. àwa sí ò ti rí ilé wa báyìí láti wákàtí yìí lọ ilé tá a wà yìí ilé rẹ ló wà sọ wá rí gbogbo tó o bá fẹ́nu ilé yìí ẹnìkan máa bí mi léèrè òun wá sí ọ̀dàdì everything you go give you sọ gbọ́ àwọn àbúrò rẹ méjì tí wọ́n bá ti dé láti iléèwé ń introduce rẹ sí wọn sọ gbọ́ kí n mọ sọ. àmì aleykum salam. Hasan bó ni ẹ̀ ń wo àwa níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni. àwa. bẹ́ẹ̀ ni sórí bó ṣe wà yìí àwọn àbúrò rẹ kéékèèké méjèèjì àbúrò rẹ lòun náà bó ṣe tọ́jú wọn náà ló ṣe tọ́jú òun náà sọ gbọ́. Yes ma. That's your brother. Hauwa. Oh yeah. How are you? You're welcome to our family. Thank you ma, mo ti gbọ́ gbogbo nǹkan sọ. ọmọ dáadáa lọ ara rẹ̀ gan tiẹ̀ ti sílé. ara rẹ̀ ti sílé ó yá bá a mú wọlé ó yá. Hauwa. Go inside. àwọn ọmọ gan tiẹ̀ ti sílé lọ́nà bá ti fọwọ́ sí òní sùkúrú. ẹ dákun ó ní nǹkan kan tẹ ẹ sílẹ̀ kan ìyá tí ń bọ̀ tí ń bí mi. àjọ mọ̀ fúnra lára wa ni pé tá a bá ti wà ń ta ọ̀ọ́nì mọ̀ sọ Haúsá mọ́ Yorùbá lọ́mọ̀ sọ nígbà tá a débi à ń lọ dákun èmi lórí tó tún wá ń sọ èdè tó ń sọ èdè sí bàbá wa tó sì ń wojú mi tí ń rẹ́rìn kí ló fà á. ó ń béèrè lọ́wọ́ mi pé ṣé kì í ṣe ìyàwó mi tí ọmọ ju kó máa gbowó àbí kó fẹ́ ra góòlù lọ. wọ́n dáná ọ sọ̀rọ̀ mi fún. ẹni ọmọ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìpín tàn káàkiri. fọ́tò mi ti jáwé lára ògiri tẹ́ ẹ gbé sí
mo ti wá wọ bàtà ẹlẹ́rọ̀fọ̀ wọlé yín ńlá pọ̀nlé lára gbogbo ayé ló ti wá mọ̀ pé mo fẹ́ràn góòlù. ó fi hàn pé fíwọ náà dájú ọkọ mọ́ sí mọ́. kò sí wàhálà tó ń bá gbà tí wọ́n ti mọ̀ nísìn kò sógun bẹ̀ mọ́ bó wá lọ́rọ̀ góòlù tà sọ. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ pé èèyàn kan sọ̀rọ̀. ẹ̀mí gbogbo ayé ti mọ̀ kí ló wá kù. àmọ́ àjíyà kí ló dé tẹ̀yìn ṣíralẹ̀. ṣé mo ṣíralẹ̀ ni kí n ṣíralẹ̀ sọ́wọ́ mi ẹ̀yin sóore bí mi ṣe wà yìí kìrìsìtẹ́nì ni mí sóyọ Esther yàyọ ọba tí mẹ́nu báìbù ẹni mú àmọ́ gbà mo ti fọ́pọ̀ mi tán ó lóun fẹ́ kí n mọ̀ borí torí rẹ̀ mo ṣe ń borí sóyọ àmọ́ yọ wọn pé ilé alájí tá a wà ilé mùsùlùmí ni èmi ò sì fẹ́ kọ́ ọmọ ojú àwọn ọmọ kéékèèké káàkiri àbí kí wọ́n mọ sí ọ bí ó ṣe wù wọ́n tí wọ́n bá ti rí pẹ́lẹ́sìn ní ọ́ ń pé sójú rẹ̀ lẹ̀ kò sẹ́ni tí ò rí ẹ wá ẹ wo obìnrin èèyàn mú gbọ́dọ̀ mọ kọ́fà rẹ̀ ni orí pé mi náà yẹn síra lẹ̀ mo máa ń wọṣọ tó mọ́ ń bora mi délẹ̀ sóyọ kí n mọ sọ. ẹ ní gbogbo ara lẹ́wà obìnrin kí má má ṣe ara mi lẹ̀. bóyá tó bá ti ń lọ nílé àbọ̀fẹ́jáde nìsín ọkàn sí báyìí àwọn tó bá wà nílé ó sì lè báyìí sóyọ tó bá ti ń jáde ó bò ṣe bóun ríran bí ṣe bóun ríran báwọn alálùbáríkà ọmọ ni Ọlọ́run wọlé àná bí Muhammad sallallahu alaihi wasallam ọ̀là lùbáríkà ọ̀yà lọ́wọ́ ń tọ́ gbélé náà lọ́wọ́ ń tọ́ gbélé náà ọ̀yà lọ́wọ́ ọmọ dáadáa. Kí ló ṣẹlẹ̀? What's going on? Why are you bugging my phone with calls? Kí ló dé? Oh babe, mo ti ń pè látàárọ̀, you're not picking up and you're not even replying. Ìgbà tí mi pè ẹ́ lánàá ṣó gbé call ẹ ni. But I've texted you this morning. I said I'm sorry. I slept off last night. One of my final exam on she. And the stress was much for me, so I slept off last night. I'm sorry now. Ó ga o. Oríṣiríṣi. Ẹ ti fẹ́ parí school sin báyìí. Ẹ rántí àwa mọ́. Ibo mo pé mi lè gbàgbé ẹ. Ìwọ lẹ̀mí tí mo fi ń mì. Tí n bá jí lójúmọ́ kan ronú ti ẹnìkan mo máa ń rò kí n tó ro tara mi. Mo gbàgbé sùn ni, I'm sorry. It is well. No wahala. Sure come. Ṣé tí wàá lọ nílé ni? I'm missing you already. No. Ushimato Arola Ndolo. So I'm just making arrangements. Maybe we see you tonight. Okay, so that means we're gonna spend time together. Sure. Alright, baby. And we to make our arrangements come so Tafili Marira like every weekend. Really? Yes. Oh, that's nice. Thank you, babe. Sure, I love you. Come on, my lover. I said I love you. I love you too, baby. Alájẹ wo aṣọ tí wọ́n mú leléyìí wọ́n fẹ́ ká ra eléyìí á sì rẹ ilé fáwọn ọmọ. irú wo ni ṣe ọ ní kọ́lọ̀ tó papọ̀ nínú wọ́n sí ló ti. Fatima abọ́lájọ náà tó ṣe bọ́ ta ọtí mọ̀ pẹ́gbọ́n rẹ̀ ń bọ̀ àṣàyìn bò ní. Barka ya ko kẹ. Alhamdulillah. Ya ya. Alhamdulillah. Apẹ̀lẹ́. Káàbọ̀ ọ̀yá ẹgbẹ́ mi wọlé. Jọ Aisha, o bí mo ṣe ń wòrùn gbẹngbẹm ṣe lè sáré bá mi gẹ̀tọ̀. Àǹtí Hauwa, ẹ sáré bá bàdá mi bọ̀. Kina nan kalau kuwa? An tura ki je ki kawo ruwa kuma kina tura wani. Sho wa oke? Ki shu. Ina ruwanki? We babana. Kí ni iṣẹ́ tó ń gbé lọ́wọ́? Kana gani kuwa? Fatima, ìwọ gbẹ́rù wọlé, ìwọ ọ̀yá lọ bomi wá. Gbóná, ṣé ara rẹ̀ yá? Lọ gbé n tó gbé. Ẹ̀gbọ́n rẹ̀ rán ọ sẹ́. Ìwọ náà rán èèyàn. Ó dídẹ kọ́ lọ. Ṣé ti bàjẹ́ gan? Daddy,
Bọ́ọ̀lù ẹ̀rọ ti sàn. Alhamdulillah. Ẹ ṣe sí. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run káàbọ̀ bó o lè léèwé. Àdúgbò sọ. Sí gbogbo ẹ̀ dùn. Ẹlẹ́ àkí o. Sọ ti kí dáadáa ẹlẹ́ àkí. Láti kíra. Ọ̀yá ọ̀rọ̀ aṣọ tá à ń sọ lọ. A tún kúrò lórí aṣọ àlọ́ kọ́lọ̀ aṣọ yìí onírú rẹ̀ bàbá tiẹ̀ wàá mú tàwọn ọmọ. Ilé ìtẹ̀sẹ̀ sẹ́yìn díẹ̀. Mo sọ fún yín pé wọ́n náà wọ́n. Ṣé wàá okay? Ṣé gbọ́dọ̀? Na gaya miki ai baki sani da girki bane. Ṣọ́kùtà lè ṣe lórí pẹ́pẹ́ Ẹ̀gbọ́n báyọ̀ mi. dànù látàrọ. Ẹ má bínú, ó máa tó jìnnà. Ibi tí ń pa èmi o. Ìgbà tó jẹ́ pé ẹ̀yin náà ìgbà tẹ́ ń bọ̀ láti school ẹ̀ mú kankan wá. Ṣé tí mo lọ ṣiṣẹ́ mo lọ ṣe bẹ́ẹ̀? Kí ló fẹ́ tó nínú ilé? At least anything bí ẹ̀yin àbúrò mi ẹ kú ilé wa. Ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀ o. Mú anything wà kó dábàá yẹn. Ìgbà wo ni àwọn aṣèdè láti ní aṣọ àti? I can't really say because ìgbà tí mi náà dé láti school mo bá wọn lé ní so mi mọ̀. Bọ̀dá mi, á dáa fún yín níbi tẹ́ lọ yẹn. Èmi náà ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan nínú ilé, bọ̀ kò fẹ́ fi bẹ́ẹ̀ yé mi. Mò ń gbọ́ tí dádì àti mọ́mí sọ pé wọ́n fẹ́ ṣe nìkáì fún ẹ̀yin àti àǹtí àwa. Aisha. Kí ló ṣẹlẹ̀ náà? Ilé kò sọ̀rọ̀ náà. Mo rí. Gbogbo ẹ̀já rẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ ṣe nìkáì fún ẹ̀yin àǹtí àwa o. Àwa o. Àǹtí àwa kan náà. How is that possible now? Ṣé ti gbà pa gbùmí làwa? God bless you. Nǹkan tèmi náà sọ fún nìyẹn. Mo sọ fún yín pé bóyá probably you heard it wrong. Kò possible. Nǹkan tèmi náà rò náà nìyẹn. Mo rò bóyá àbúrò mọ́mí ọmọ àbúrò mọ́mí ni àǹtí àwa tẹ́lẹ̀ o. Dáàdì fẹ́ fún yín láti kékeré ni o. Me get information incorrect, I'm very sure. Ṣé ti jáde látara rẹ̀? Kò lọ bí kankan, àjọ wà nílé náà ni. Bọ̀dá mi ẹ̀ bá má ṣe bẹ́ẹ̀ so kò sẹ́ni tó máa believe mi nínú yín. Wọ́n rújọ́. Tó bá sọ mẹ́wàá, ẹyọ kan ló tọ́ bẹ̀. Ẹ ṣe, o ti orípo ti tẹ́, ó ti fi rẹ̀ ṣẹ̀ sí sórí. Gbẹ́nu lójú o. Tí bá tiẹ̀ ń sọ ṣó lè gbè mí ni kó wá tiẹ̀ gbè mí. Bọ̀dú lè bá ní kí mo gánà náà kí àmì kí. Ó tiẹ̀ ti da, máa dá dánú ẹ̀. Wọ́n bí ẹ̀dá, wọ́n ti bí ẹ̀dá. Tomorrow. Yes, tomorrow. Kaman in baka gun komai ka ba ka buga man waya kaman za a ce kaman kafi 10 da sassafe. Barka mu tashi lafiya. Alhaji. Báríkà mọ̀ ọ́ látẹ̀kẹ́ tí mò ń bá yín sọ. Kí ló tó ń bá mi sọ? Ìtìlẹ̀ náà ni. Owó tilẹ̀ kò yé mi. Alhaji. Ṣé bí àtẹ́dì mẹ́ ṣe dẹ̀ wọ́n igi mi yáàdì ni? Ẹ máa jẹ́. Ní ìjẹ náà. Alhaji tí a bá fẹ́ ṣe yáàdì ní báyìí, á ṣàṣìṣe oúnjẹ. Olúwa rẹ̀ ọ̀wọ́ góòlù yóò wọ àwọn léèsì gidi, ń bu fábíríìsì gidi, ń bu sára. Ní tí mò ń sọnù owó tá a fi ṣe gbogbo àwọn ètò òun. Subhanallah, kò yé gbogbo yín o. Ẹni tí wọ́n bá fẹ́ fi jẹ ìyá àdé yẹn ẹ̀kún pé yóò jẹ ẹni tí máa jẹrú oyè tí ó máa tọ́yàn sọ́nà tí ó máa wọn àwọn adélébọ̀ bíi tiẹ̀ tí ó máa tọ́ wọn àwọn tí ó gbà tẹ̀sí tí wọ́n ó gbà tẹ̀sí tí wọ́n ó máa wọ ara rẹ̀ kọ́ṣe kì í ṣe tí ó fọ akùn tẹ́wàá tó góòlù ọwọ́ bíi kinní kan tẹ́wàá fokùn ẹran sọ́rùn kò mọ́pọ́lọ wá. Ọlọ́mà níyẹn yín o sọ àwọn àánú àwọn tánàbí pé àwọn tó torí ẹ̀sìn bá rí Mọ́kà Ọlọ́mà níyẹn yín ẹ̀yin tó torí góòlù ẹ̀yin ní bá wí. Alhaji ẹ dákun bò ni wọ́n ṣe mọ̀ pé ìyàwó Alhaji ni nígbà bá tó góòlù sára tí ń bu bá fábíríìsì aláyọ̀ tí ń bu sára. Owó àwọn tí wọ́n máa ń raṣọ gidi àwọn lọ́dọ̀ brásàsì ti bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n raṣọ lọ́wọ́ ṣe lérò púpọ̀ mẹ́ tí wọ́n ń ṣe ni tí bọ̀ bẹ́ẹ̀ tí ra fábíríìsì táwọn ọ̀rẹ́ mi tí raṣọ fáwọn ọ̀rẹ́ mi ìyàwó Alhaji bí wọ́n ṣe máa ń pè mí náà tí raṣọ fún gbogbo wọn owó ni ẹ tẹ̀. Ọbímọ tó gùn débi pé tí ó bá wọlé yóò máa tẹ̀ níwọ̀n tí ìmọ̀ ìyàwó mi náà wáyà kọ́ gbé sábọ̀dù ó sílẹ̀. Alhaji máa ta ni. Wọlé. Sí mẹ́sìsì. Pẹ̀lẹ́ bò ní sí ò sí. Ọkọ̀ fẹ́ sáré rí lọ́rọ̀ pàtó. Sí láàrin èmi àti ẹni àbọ̀ fẹ́ sọ lójú ìyá rẹ̀. Tí ó wà ní bọ́ọ̀tà ni sọ̀rọ̀ tí mo bá wá mo tí ì yanjú rẹ̀.
Wo ṣiṣẹ́ lójú ogun náà. Mo gbọ́. Alhaji. Alhaja. Nǹkan àṣírí kan wà tí mo ń ṣe pamọ́. Mo ti wá wò pé àsìkò ti tó kí n sọ fún yín. Ẹ mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ tán ní school. Mo dẹ̀ ní àfẹ́sọ́nà tí mo ń fẹ́ tí mo dẹ̀ wò pé àsìkò ti tó kí n wá fi mọ̀. Ọmọ rẹ̀ wọ́n ẹ̀ sáwàdà. Mo pọ̀ sí i. Àṣàrò. Mi ì ṣeré dájú. Mo ti ní girlfriend láti school. Àfẹ́sọ́nà mi dẹ̀ ní sọ̀rọ̀. Mo lọ́wọ́ àfi ìyàwó rẹ̀ tí bẹ́ẹ̀ ń lé sí. Ìyàwó mi o. Ẹyin. Wọ́n náà sáàmù pọ̀ níyàwó ńlé àbíbò ni. Àwa. 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 Ẹlẹ́hà. How is it like this is starting? Ẹ dákun, ńgbà wo mo wá bí o? Ìgbà wo mo tí mo sọ fún ọ? Àbí wọ́n lọ wá bá ń gbé lọ hospital? Àbí mo sọ fún ọ pé mo bímọ kan ta tí mo gbé wá ní. Kò yé mi o. Ìyàwó tí bàbá rẹ̀ ti fẹ́ fún ọ láti kékeré. Ìlọ́jẹ́ bàbá rẹ̀ ọmọ rẹ̀ lè wé. Wọ́n ní ẹrú tá a bá ta èèyàn bọ̀ dáadáa nítorí tiẹ̀ náà ni wó kò tiẹ̀ kò sọ̀rọ̀ tó lé ń bẹ̀. Bọ́ ọ ṣe rí ohun torí tiẹ̀ la ṣe rán léèwé ta fi ń ṣe. Wọ́n náà sì ti parí báyìí. Kódà a ti parí ètò. A kàn fẹ́ kára rẹ̀ sílé. Wá sì ti sílé níwà tìyàwó rẹ̀ àbí. A ti parí gbogbo ètò àbí. Alhaja, ṣé kò ń ṣe pé gbogbo nǹkan tí mò ń gbọ́ nílé yìí òótọ́ ni? Àwọn àbúrò rẹ̀ ti káàbù fún ọ. They don't tell everything na so e be na what be your wife na. Iná ni. Ó ti mo rí Alhaji mo rí dàbí pé ilẹ̀ ti ṣú. Bóyá tí ó bá dàárọ̀ kí n padà sọ, màá lè wá ṣàlàyé nǹkan tí mo fẹ́ sọ fún yín. Ó dára sọ. Pé bàbá rẹ̀ ń sarán kọ́ ilẹ̀ ti ṣú àbí. Ẹ̀yin náà ni ẹ̀yin ló bá sọ pé ìpele ìwé mi sọ. Nígbà tó ti di pé wọ́n ń ṣe, èmi yóò tún wá fi lọ. Kò yé mi. Ọ̀tá ti mú ẹ wo ẹ jẹ́ apàtì ẹ̀sẹ̀gbẹ́ kan Alhaji ẹ dákun ọ̀rọ̀ lórí góòlù tá à ń sọ yìí náà ni ìfẹ́ wo àwọn tí mo ní ilé lọ. Oríṣiríṣi kò ní wọ́n bẹ́ẹ̀ sùn. Alhaji irọ́ ló ń pa ọkọ mi irọ́ ló ń pa ẹ pa kínní ìdí. kí ló ti bọ́bọ́ ń dá wa dúró báyìí ibo ló wà báyìí. Ọmọ tí ń bá ṣe torí tiẹ̀ máa jálẹ̀ máa lọ ń tèmi o. Má ṣe bẹ́ẹ̀ jọ jẹ́ ká ní sùúrù díẹ̀ fún ṣe bẹ́ẹ̀. Alhaji kò lè gbé ẹ dákun sọ̀rọ̀ kọ́lì ní tí ń bẹ ńlẹ̀ yìí sọ̀rọ̀ kọ́lì ní tí ń bẹ ńlẹ̀ yìí ọmọ ní tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ òun tó ń bá kí àsán kì í dáhùn lóhùn kì í dáhùn ẹ dákun ẹ wá sọ fún mi Alhaji kí lẹ há ọmọ ìfún láti kékeré tẹ ìgbà lọ́wọ́ àwọn òbí rẹ̀ kó fẹ́ẹ́ fẹ́ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún mi ni o ní bọ́bìnrin làwọn náà bí rẹ̀ àbí kẹ́ ẹ sàwọn obìnrin làbí rẹ̀ ṣé yàwó ọmọ sàwọn ọmọ ọlọ́mọ yóò mọ̀ ṣe báwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wọn lọ́mọlọ́mọ fẹ́ kí ni tẹ́ ẹ afún nígbà tẹ́ tí wọn pamọ́ yóò ní fẹ́ kí ni tẹ́ ẹ afún ní bọ́bìnrin làwọn náà bí jọ tí wọ́n mọ̀. Mo ní kí n sọ fún yín pé mo ti dáná tán yìí mo lè ti ṣe ti ta ẹni kẹ́ wá lọ jẹun. À ń bọ̀ nísìn. Ẹ wá mo fọkàn balẹ̀ àwọn ètò tí mo pé ọ ṣe sọ ti ṣe. Bẹ́ẹ̀ ni Alhaji mo ń ṣètò. Torí nìka ìrẹ́ tá a fẹ́ ṣe á ṣe kò sí tí ó yẹ ọjọ́ tá a pa àfẹ́ ṣe náà là á ṣe kọ́ lọ fọkàn balẹ̀ mọ́ ronú. Ayé alálùbáríkà ọmọ olóríire ọmọ ọlọ́wọ́ ẹ̀. Ẹ wo aya tí wọ́n fi tọrọ aya lélẹ̀. Aya wọ́n fi tọrọ aya dìmọ̀ why they give the girl assurance wo lè fọ́mọ sọmọ yín sì gba àgọ náà àbó ti gbà pé òun ò ṣe nìkan pẹ̀lú rẹ̀ sọ ti gbà. Yóò ṣe. Ṣé bá wà lábí àbó ló bíà. Ọ̀dà ẹja lọ sínú náà ẹ̀yìn ní sọ́jú bá náà ẹja sínú náà. Gbéyẹ̀ kọ̀ọ̀kan balẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo notice pé fóònù ẹ ti ring látàárọ̀ bó dẹ̀ ń kọ́ ọ̀tẹ̀ wáyé tó ń ṣe bẹ́ẹ̀ píkẹ̀ náà. Popsi ló ń pè mí mo dẹ̀ mọ nǹkan tó fẹ́ sọ. Má ṣe bẹ́ẹ̀ ronú fáìn ó lè mọ nǹkan tó fẹ́ sọ but at least píkẹ̀ ó lè má jẹ́ nǹkan tó ń ronú fẹ́ sọ náà. Máyọ̀wá mo mọ nǹkan tó fẹ́ sọ. Mi mọ̀ bóyá mo sọ̀rọ̀ ọmọ kan tájọ́ wà tájọ́ ń gbélé Hauwa o. Ok tí n bá tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún ẹjẹ́ sáré gist ẹ̀ nínú rẹ̀. Ṣé o believe pé dáàdì sọ fún mi pé torí mi lọ ṣe ha ọmọ yẹn? Actually ó sọ̀rọ̀ ẹ̀ fún mi bọ̀ kí ló ṣẹlẹ̀ sí? Ṣé o mọ̀ pé dáàdì àti mọ́mì
plan láti fẹ́ Hauwa fún mi on my own behalf. Are you kidding? Obi pé wọ́n san owó orí Hauwa sílẹ̀ fún ẹ láti jẹ́ kó fẹ́ tó bá dàgbà báyìí. At this time and age. Ní age wa. Ben. But mi ti sọ fún mọ́mí àti daddy pé kò lè work mi lè fẹ́ and that's final. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. I understand you. But mo kò máa san ọkọ fún ẹ tí mo fẹ́ kó ṣe. Can you just give her a chance of relationship and move closer, say maybe you can like her. Chance of relationship? Yeah. Anything mi ò rí rí. Láti kékeré ló ti há ọmọ yẹn. Mi ò mọ̀ bóyá dúdú ni àbóṣì pupa. Bóyá èèyàn gbígbẹ ni àbí èèyàn tó sanra. So jọ ó ṣe jẹ́ ká sọ nǹkan mi má dànù bí mi ju bí mo ṣe wà lọ. Please, let's just say something else. Ọ̀rẹ́, I understand you, Pelumi. I know you love her for real and she loves you too. But the problem there is, mommy àti daddy wọ́n like kéèyàn máa ṣe ara sílẹ̀ and wọ́n believe nínú pé kó máa múra decently òun lọ́mọ gidi. I don't think it's going to work between you and her. Okay, Máyọ̀wá mo gbọ́ ẹ. Even though tí n bá fẹ́ Pelumi, at least tí n bá fẹ́ nǹkan kò ní jẹ̀gùn. Jọ, ṣé Pelumi ò dá lọ́mọ tó ni? Ó níwájú, ó lẹ́yìn, ó tún wá fine. Kò compare pẹ̀lú èèyàn tó wà nínú ẹ̀há tí mi mọ̀ bó ṣe rí. Káti ẹni òkè mo máa ń rí bó ṣe rí àkíjọ́ fojú normal. Mo báwo mo ṣe mọ̀ tójú ẹ̀ ṣe rí? Ṣé èèyàn pupa nàbí èèyàn dúdú? Sórí ayé ń ṣe ẹ́, ayé ń bá mi ṣe ẹ́. Wọ́n fi ìdí àti ọyàn wọ́n fi ṣe ẹ́ ni. Everything tó bá ṣàti rí báyìí tó rí báyìí ojú ẹ̀ wà bí ó máa ń ràn mọ́ ni. Mo bá ń lé ni. Torí pé ṣó rí pàlájà náà nídìí ni. Tó tọ́ ni, yeah, that is daddy náà like ẹ̀yìn àti àyà. So àjogúnbá ni. I can say ìyẹn náà fine. Èyí tẹ́ àjogúnbá lé yẹn náà dá. Bàbá mi ṣọ́ọ̀pù mo lè dúró mọ́. That is the fact. Ọmọ kan ṣẹlẹ̀, a máa dúró kó lè má jẹ̀bi mọ́ ni. Mo rí báà kan ní side ibẹ̀ ìgbà tá à ń bọ̀. Jẹ́ ká máa lọ síbẹ̀ ká lọ máa mú nǹkan kọ̀ọ̀kan. Mo máa bá wa ń bẹ̀. Mùsùlùmí òdodo, èwo ni wèrè? Torí ìgò kọ̀ọ̀kan ṣáà ìṣẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni. Ṣé first time lélẹ́yìn ni? Wàhálà ẹ̀ pọ̀ jàre. Bọ́tà bá tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ mú ọmọ alájà yín náà lè kọ́ mi lọ tí mu. Ó tún ní ká máa lọ sí Ìbàdàn. Ẹ ṣáwa náà la kọ́ ẹ ní torí báyìí. Ṣé bó ló jogún báyìí torí báyìí? Jogún báyìí náà lọ́wọ́ tiwa náà. Ó ṣọ̀ṣọ́. Ètò tuntun náà máa fún wa ọ̀gbẹ́ni jẹ́ ká lọ dúró sí ara mi ò gbà. Àwa ò jẹ́ ṣé àkọlòjù ṣé báwo obìnrin la wà ń bí báyìí. Kí n ṣe àkọlòjù ẹwà tó jẹ́ pé Ọlọ́run ló fún mi and ọkọ mi nìkan ló belong to. So kí n wá ṣe fún yín tó dẹ̀ mọ̀ pé àbúrò ọkùnrin wà nílé tó bá lọ rí mi ńkọ́. Mi ò lè ṣojú mi o. Ó jẹ́ máa mú mi tútù. Ṣé aṣẹ̀yìn rójú ẹ ni àbí ṣó ti gbàgbé ni? But then point ẹyọ kan tó ní ni pé tábúrò ọkùnrin bá wọlé ìyẹn nìkan mo tẹ̀lé rí gbámú. Okay, so báwo wá ní aṣebi? Ṣé everybody ti get aṣebi àtàwọn ọ̀rẹ́ wa tó kù? Pátápátá. Okay, that's good. Souvenir náà ńkọ́? Because mo ní fẹ́ kí ẹnikẹ́ni kó máa bá mi jà nígbà tí a bá parí nìkan yìí pé kò àwọn ò rí gbà. Kí ló mean? Ṣé mo fẹ́ kó souvenir wálé ni? Okay, mo kàn ní kí n wá ṣọ́ náà ní ẹ má bínú. Yàwó. Èmi nìyẹn o. Ó ń ṣàkí ẹ ni. Wo àfikún lọ́wọ́ pèsè ọkọ alálùbáríkà fáwa náà. Àmì o, mo bá yín ṣàmì. Ọkọ mi. Bí ìpìtẹ́ pé nǹkan lè máa ń ríra o. No call, no dialogue, no text, no nothing. Ọkọ mi. Ẹ̀wọ̀n máa wọ̀rọ̀ torí pé àti ṣe nìkan ìwà ni. After nìkan ìwà. Mo á fún yín ní ìròyìn ayọ̀ tó pọ̀ lóríṣiríṣi. Ẹ má wọrí. Ó ṣe ìyàwó. I would never do that, sir. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé mi náà ní ṣe pẹ̀lú life mi ni? Adult ni mi náà. Èyí tó lè máa decide gbogbo nǹkan tí màá fi gbèsè ayé mi ṣe fún mi. La ilaha illallah. Kọ́lọ̀ yàwá Yéṣu. Ṣé àwa fẹ́ rọ́nà lẹ̀ ká tí ọ̀ sí gbẹ̀ni? Àwọn pẹ̀tọ̀ ibi tá a sìn ọ́ dé yìí ká tún sìn ọ́ lọ ilé ayọ̀. Ọmọ alálùbáríkà tá a tọ́ tá a mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀. Táwa lè pàtàn rẹ̀. Pé kò sì fẹ́ níyàwó kí gbogbo ẹ̀ sì lọ bó ṣe fẹ́. Ìrọ̀rùn la wá fún ọ. I will never do that. Alhaji mi lè fẹ́ ọmọ yẹn o. Ẹ kò lè mú èèyàn kan gbèsè kẹ́ni kí n máa spend the rest of my life with her. Mi lè fẹ́ o. Ọ̀fẹ́ o. Dákun kí ló tó ní fẹ́ ná? Sí ọmọ tí bàbá rẹ̀ rán léèwé ló ní fẹ́. Gbogbo owó tí bàbá rẹ̀ rán lórí rẹ̀ ńkọ́? Ọ̀ ní fẹ́. Ó ṣeré. Ìdè plé náà. Ẹ tiẹ̀ dúró ná. Ṣé èmi bàbá rẹ lọ ń gbó lẹ́nu? Ọ ń gbé mi lẹ́nu ni ọ lè má mọ̀.
ọ̀fẹ́ tí ò sì sí tó ṣẹlẹ̀ àwò gbẹ́ńlẹ̀ báyà tí ń tì ọ́ sójú ọ̀nà ọmọ tá a mọ bó ti dàgbà tá a wá látọ̀ a mọ̀ gbogbo ìwà rẹ̀ la mọ̀ káwa lọ gbẹ́ ń tá a mọ̀ rí ọ̀fẹ́. alájí mi lè fẹ́ o mo lẹ́ni tí mo fẹ́ kàdẹ̀ tí jọ ń bá eré ìfọwọ́bọ̀ láti school láìpẹ́ mo fẹ́ introduce ẹ̀ sí yín tẹ́lẹ̀ ni but ìtẹ́ fi mú wáyé ni ò jẹ́ kí n sọ anything nípa ẹ̀ tsakanina da kai yarinyar nan ba zan iya auren ta ba kai ma ka sani mama nan da ta zo nan anan ai kai ka fara soyayya da ita ba kawo maka ita kai maka aure ta ni ma ka bari ɗauki nawa an kawo man ita aka bani ne na karba kana ji ina zo tambaye ka kuma aka ce rabon kwaɗe ya sama sai dai fada rabon ka ne na ganta kuma na kauta cikin gida nan kuma duka abin da ta sanin muka koya ta ṣé ìwọ tó bá ọba tiẹ̀ gbọ́ nítorí sọ náà mò ń sọ fún bọ́ ọba tiẹ̀ gbọ́ hango ọkọ nu màtá ìyàwó. màtá lè mọ̀ pé ìyàwó èmi ìmọ̀ tẹ́ ẹ sọ nísìn wọ́ mo mọ̀ kọ́ ọ lọ ilé kéwú dáadáa kèé sì ṣe pé bí wọ́n sọ fún ilé kéwú ẹ mọ̀ gbọ́ ọba yín lẹ́nu sọgbọ́ ọmọ tí wọ́n ti mú láti kékeré tí bàbá rẹ̀ ti rán léèwé tí wọ́n ti tọ́ àti kọ́dà àti tọrọ ọmọ wọn àti sọ price ti ọmọ rice ọmọ wọn ti san láti kékeré wọn ti san. kò tí ì pẹ́ jù ẹ̀sìn mi dápadà sọ́dọ̀ àwọn òbí ẹ̀. ọ̀fẹ́ tí ó sì sí tí ó ṣẹlẹ̀ tá a bá sọ fún ọ lọ́dọ̀ tó o bá gbọ́ ọ gbà ní dandan tá a bá wá gbé o kọ́ bá di ọjọ́ òun dojú tì wá kọ́ pé bá a ṣe kọ́ mọ̀lẹ́bí inú kọ́ pé bí alukura nílé kí n tọ́ lọ bó ṣe kọ́ ọ nù. ọ̀làjì díẹ̀ the boy ọ̀tí sẹ̀mí báwo ọ̀sẹ̀ mi báwo àṣà àṣà wá ìdóni kẹgbẹkẹgbẹ ọyọ tàkì sọwọ ó kọ́ ta lọ́yà yìí. orúkọ ọmọ tí mo fẹ́ fẹ́ ni mo yọ. ìdóni gẹ́ni fọ̀dẹ̀ yá. orúkọ àfẹ́sọ́nà mi. mo dáná ìfẹ́ wọn débẹ̀ ọyọ kọ rẹ̀ sọwọ́ kí ló kọ rẹ̀ náà. olúwa pẹ̀lú mi. Wait, what? You're getting married. Make all of this make sense to me. It's not actually like marriage like that. Báwo ló wá ṣe rí? Mo kàn fẹ́ satisfy mommy àti daddy ni fífẹ́fẹ́. And Azan, ṣé o mọ nǹkan tó ń sọ ni stop it. Marriage! Like forever is the deal till eternity. Are you serious? No, don't say anything. Okay. Ṣorí bí tá ti ẹ̀ bá dé ìgangan ló dáa. At this junction, you go your way, I go my way. That's final. No, babe. No. That is it. Babe, don't do this. Babe, ọmọ kò wọ́n ní fẹ́ mi. Ìwọ lẹni bí ọkàn mi. Ìwọ ni ìdùnnú mi, ìwọ láyọ̀ mi. Babe, I can't live without you. I want to spend the rest of my life with you. Ìfẹ́ mi, try to understand me. Azan, ọdẹ ló máa ń pè mí. Dídìrín. Bóyá tó bá rí mi, ó máa ń rí dọ̀dọ̀ yọ. Because why will you come here and say all of those things to me? O máa gbéyàn sínú ilé, o máa bímọ fún ẹ. You guys would be together every time, every day. Ẹ máa jọ máa bára yín sùn, right? And me, I will be outside as what? Your side chick, isn't it? No. Then what is it? No. I just want to get married to her, and after a year, I'll get divorced with her. Then I'll come back for you. A year? Yes. And I would believe that. I'm supposed to believe that. It's a promise. Oh, better. I'm just going to give you that grace. Thank you. 1 year. A year, Loso. After that, you're going to divorce her. Yes. Do we have a deal? Yes. And you will not come here and start giving me that, mommy and daddy kan ni o gba kíní kan bóyá kí n ṣe second. That would not be possible. Èmi ò lè ṣe second wife o. No. Rárá o, mi ò lè ṣe second wife anybody. I give you my word and assurance. Assurance ẹlẹ́nu nìkan náà ló mọ̀. Ẹnu ni, cho, no workings. Ẹnu. What's you? Sure. Alright, to you, me.
lè check fún mi ẹsẹ̀. Mo rí 2 million naira. Tẹ̀lé jẹ́ ó pé 3. Kò sí wàhálà. Ó ṣe jókòó sit. Àfà ó jọ lójú abirú ọmọ wọn lélẹ́yìn apá àwọn èèyàn jókòó lánàá tí gbogbo wọn sì jókòó tí gbogbo ẹjọ́ sọ bẹ́ẹ̀ ní lejú bẹ́ẹ̀ ní lọ fara bẹ́ẹ̀ ẹni tí wọ́n wá fẹ́ gbéyàwó fún tí wọ́n ń ṣe nìka ìfúnpọ̀ tí ń sunjọ rẹ̀ tí ń sunjọ káàkiri débi báwọn tí wọ́n ń bẹ lórí ìjòkó gan-an wọ́n mọ̀ pé ìtafẹ́ fọmọ ẹ̀kọ́ ló fẹ́ gbà ìyá kan náà haka ruwan jama'a mutum kuma dukkan da aka kaka zo na gashi ka kuma jiya kana ta haka haba ya haba tsakanina da kai tun ba yau ba na giya ma yarinyar nan ba soyayya tsakanina da kai auren da kai ma kanka kanmu ba mani ba subhanallah aka ce ga daji kuma ga hanya an nuna man ayyan kirki kuma zo na gurin kanka kuma kana ta cancan baki haka afa ni ba na son bi hanyar dajin da kake nuna min yafi min bi dajin a shikenan kuma a bar komi sẹ́ẹ̀rí àfà sẹ́ẹ̀rí gbọ́ tí ń bá mi sọ ó pé mi mo fẹ́ yàwó nǹkan ló fẹ́ àmọ́ ńgbà tí wọ́n mú ìyá rẹ̀ wá fún mi èmi ò ṣe bẹ́ẹ̀ fún bí mi wọ́n tẹ́wọ́ gbà báyìí tọwọ́ tẹsẹ̀ ni wọ́n sì mọ̀ pé mo mú wa bàbá kó mọ̀ sóríire ẹja bí ìyá rẹ̀ léèrè pé lè ṣe jẹ́ o ẹ mọ̀ pé àwọn nǹkan mi wà tá à ní farabalẹ̀ wò ẹ bí ìyá rẹ̀ léèrè. irú ọ̀rọ̀ wo lẹ wá ń sọ yìí ṣé o ti rí báyìí àsáàní ṣé o ti rí bàbá rẹ ṣe sọ̀rọ̀ sí mi ṣé o rí bàbá rẹ ṣe sọ̀rọ̀ sí mi sọ ma pé extended family ló mú mi lọ báyìí sọ ọ̀rọ̀ tó mú mi gbọ́ ẹ fẹ́ dákun ẹ gbà mí ẹ bá ń bọ́ ọmọ ìṣòro kan mẹ́ta lérú ṣé mo gbà tó ti lọ sùkúù tó yá sàṣùsì sọ́wọ́ náà mo ti mọ̀ pé ogun ti dé. ẹni sùúrù náà àkọ́kọ́ ni wípé gbogbo ọmọ tí ó bá ti ń tàpá sí tó fi bá sọ tó bá sí pé ó bá wà níbì kan nípò kan tó wò pé nǹkan tó bí sọ yìí òun ò fẹ́ tẹ̀lé ọlọ́run obìnrin sọ ẹni bẹ́ẹ̀ o. wàláì. ọlọ́run sọ nínú Al-Qur'an wàkọ̀dọ̀ rọ̀bùkà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. kí ni ọlọ́run wí nínú àyà yẹn. wàkọ̀dọ̀ rabbuka alla ta'budu illa iyyah. àwọn kan ní pé ọmọ tí wọ́n ní o fẹ́ yìí àlùbáríkà ń bẹ lára rẹ̀ fa. wàkọ̀dọ̀ rabbuka alla ta'budu illa iyyah. ọmọ náà tún wá tẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. òun lè á ti ń bẹ lára rẹ̀. ọmọ owó máa hẹ́ àá níbì kan òun wá nímọ̀ pé ọmọ náà ní àlùbáríkà lára rẹ̀ wọ́n hẹ́ àá nítorí wípé kó má bàa kó sínú àwọn kòtò táwọn ọmọ sí yìí tí wọ́n kó sí ni. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. Ọlọ́run wá fún ẹni chance Ọlọ́run wá fún ẹni chance ọmọ tó yẹ kó dì mọ́ mélòó láwọn tó kún ta tí wọ́n da mọ́ ta ní sí. ìgbà yẹ́bùlùgánná ìdá kálíkìbá àdúhùmá òkìláhùmá wàlátẹ́kùláhùmá òfin wàlátẹ́niárìhùmá wàkùláhùmá kọ̀ọ̀lá kẹrìmá. àṣẹ òbí wa ó bá lórí àṣẹ wa. wàláì. bó bá ti lè wò kó ní nǹkan tó fẹ́ ṣe nínú ẹ̀ tó táwọn bí ẹni ò tẹ̀lé o kọ́ ló má bàa bínú sí ẹ o ṣùgbọ́n tí mo sọ Ọlọ́run fún ẹ lálùbáríkà ìdílé yóò sì ní bàjẹ́ àlùbáríkà la hawla wala quwwata illa billah. Ìfẹ́, èwo ni mo ń bẹ̀ látara and you're not saying anything, you're just giving me attitude. Kí ló ń bẹ̀ mí fún? Yes, kí ló ń bẹ̀ mí fún gangan ni mo fẹ́ mọ̀. Ṣé àjọsọ èmi àti ẹlẹ́lẹ́? Was this what we agreed on? You told me you only agreed to that wedding because your parents insisted you marry her.
Isn't it? Yes. Then why did you guys sleep in the same room on your wedding night? O dẹ̀ sọ fún mi pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé gini àbí gini wọ. No, something happened. Something happened. I'm not stupid. Mama rò bóyá ó dẹ̀ ni mí, mùmú ni mí, kò kàn lè wá sí ibà, ó lè máa sọ anything fún mi, mo dẹ̀ máa kó jẹ bẹ́ẹ̀. Something happened. If nothing happened, and nothing will ever happen between us. In fact, mi fún láǹfààní láti ṣojú ẹ débi tí mo máa fọkàn. Lies, bloody lies. Wallahi tallahi sumo billahi. Mo fi títóbi Ọlọ́run bá búra. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wa. Trust me. Either you or nobody, not even that girl. Ìfẹ́. Mílẹ̀jọ. Ìfẹ́ mi. Débi mama pa fún mi, mama pè fẹ́ ẹ̀kún. Fi mílẹ̀. Ẹni bí ọkọ mi. Oní tèmi. Ìwọ ni ìfẹ́ mi. I can't cheat on you. Either you or nobody. Ìwọ ni dùnnú mi, ìwọ láyọ̀ mi. Babe. Bọ̀rọ̀ yìí ó ń dùn mí o. Ó ń dùn mí. I'm not going to lie to you. I'm pained. Mo lẹ́ni tí mo nífẹ̀ẹ́ sẹ́ni tí mo ń fẹ́. O dẹ̀ lọ fẹ́ lòmí sílé. Ẹ tún jọ ń sùn ní yàrá kan náà. You expect me to think everything is fine. Nípa ẹ̀fọ́ ọkàn ara yín. Láì ṣe ń pò kò bó ni. Fi mí lẹ̀ ó ń dùn mí. No. Wọ́n mọ̀ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ láàrin wa. Ìyá máa bínú fẹ́. Ló small. Ọkọ mi. Ìfẹ́ mi. Ayọ̀ mi. Ọmọ ó bùkù gan o. In fact, ó bù kéré. Ìgbà tí ẹ mọ̀ pé fẹ́ change wedding plans yín, kí ló yẹ tó sọ fáwa? Ta wá di kàkà ta di kúkú. Ta ró dẹ́dẹ́ ká kọ dúdú. Only for us to get in there, ká rí pé everything was not well planned. Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Ṣé possible kí n mọ̀ pé bó ṣe máa rí nìyẹn? Kí n dẹ̀ alọ́kẹ́ raṣọ ẹbí? Kò possible now. Ẹ má bínú. Ṣé bí change of plans yẹn? Impromptu ni. Kò ń ṣe fault mi. And besides, I feel like pé ọ̀rẹ́ lẹ jẹ́ sí mi náà, ẹ máa understand better. Yeah, of course, I understand. But wait, idea tani gbọ̀ngàn tó ní kẹ́ change wedding plan yẹn. Ẹ wo ṣàfihàn lẹ̀. Ẹ kò bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nìka mi ó wà successful. That's the only thing. Ẹ ṣé, ẹ má bínú. Assalamu alaikum. Wa alaikum salam. Àǹtí Hauwa, ayọ̀ kó rírè ìgbéyàwó yín o. Ẹ ṣé gan. Tí ẹ náà á dé lágbára Ọlọ́run. Àmín o. Ẹ ṣé. Àǹtí mi, fẹ́ sáré get nǹkan ta. Okay, ó dàbọ̀. Àbúrò ẹ̀ máa ti gbà, ó ti ga jù ú lọ gan. Mo fẹ́ gist yín. Ìgbéyàwó dùn. Láti bàtà ti ṣe nìkan èmi àti Azan. Azan fẹ́ fi ìfẹ́ báyé mi jẹ́. Bó ṣe ń fún mi ní breakfast in bed. Kí n tó jí báyìí, ó ti gbé oúnjẹ wá láàárọ̀, ó ti jí mi. Oúnjẹ ló fi ń jí mi. Kiss báyìí ló fi ń jí mi. Ó tún máa make dinner lálẹ́. Ọlọ́run ṣe o, inú mi ń dùn because Azan nífẹ̀ẹ́ mi gan. In fact, ó kù díẹ̀ kọ́wẹ́ fún mi ní bathroom. So ń sìn, nǹkan ẹyọ kọ́lá bèrè, nǹkan tẹ́ ló ń sọ, I go love o. Má bínú, inú mi kàn dùn ni. Ọlọ́run fún irú mi nínú ọkọ tó dùn bẹ́ẹ̀. Inú mi dùn. Tèmi náà bá padà marry. Nǹkan tí máa fojú gbogbo yín rí. Kò ń ṣèwọ nìkan bébì. Tí a bá padà marry, nǹkan tó máa fojú wọn rí. Do you get it? Ó ṣì kò. Lóòrò àná. Wàláì tàláì mi lè parọ́ fún owó ògùn rè ń ti san sálárì mi kán bá san sálárì ìwọ náà mọ̀ pé gbádùgbádùn lájọ àwà mo yóò ti san sálárì fún mi yàtọ̀ látọ̀ 2k ṣé kémi gan bá rí 2k mi ní wà òkè bí mo wà ní. mo wọ orí síbẹ̀ mi mo promise rẹ lówó ṣùgbọ́n wàá wá gbà ni wàá fojú rí aya mi ṣe transfer fún yẹn láì rí o. máa pè ọ́ padà. Ìpẹ̀lẹ́ mu. Ẹlẹ́yà. Ìmọ̀ bínú observation ni mo ti rí látàárọ̀. Ó ti tó bí wákàtí kan kí n ti ń lọ kí n ti ń bọ̀ kí ṣe pé torí ọ̀gá ni ṣe ń panic. Wọ́n náà díẹ̀ wà. Ọkọ mi ni. Láti bí ìjẹta ni kò ti wálé. Kò tún gbé call mi bí mo ṣe ń pè tó. I'm just worried about him. Ẹ̀rù ń bà mí. Bí nǹkan ṣe ń ṣe bẹ́ẹ̀ ó ti jẹ́ kémi gan fẹ́ máa wà worried. Adult lọ̀gá ọ̀gá mo bí kan lọ. Ọ̀gá wálé ogún rè kọ́gá bá rẹ̀ sùn wálé mi máa tún sí géètì fọ́gà.
Adult lọ̀gá. But ìyàwó ẹ̀ ni mo jẹ́ láti bí ọjọ́ mẹ́ta. 3 good days kò wálé. Kò sí gbé call mi. Ẹ̀rù ń bà mí. Worried about him. Bóyá bísí ìmọ̀ kan ẹlẹ́yà ìyìn wọlé lọ. Bí ṣe ń ṣe bẹ́ẹ̀ ó lè fa nǹkan mìíràn ìfọkànbalẹ̀ kọ́gà tó dé gan kí wọ́n ti la fàìsàn sára ara rí. Ọ̀gá wálé ń wọlé. Ó yọ lọ ọ̀gá sáà wálé. Ẹ ṣé. Ìpẹ̀lẹ́. Ìwọlé lọ kí n la fọkàn rí balẹ̀. Ẹ̀yin ìwọlé ọ̀gá kúkú wálé. Okay, ẹ ṣé. Kí ló máa ń ṣèyà ọkùnrin náà? Ọ̀gá wa sọra yẹn di eagle tí wọ́n wálé lọ́bìjọ́ bíbí mẹ́ta. Kí wá jẹ́ pé ọmọ Musin lọ̀gá gbé sínú ilé ni. Ọkàn yẹn ní balẹ̀, ọkàn ọ̀gá balẹ̀ jù ni ó ti mọ̀ pé ẹlẹ́yà ni èsì bí kẹ́lẹ́yà fẹ́ lọ. Kí jẹ́ pé ọmọ Musin àbọ̀ ọmọ spirit kan lọ̀gá gbé sínú ilé. 3 days kára madam bá move handsome máa wá lẹ́nu gate. Madam máa mẹ́mi wọlé, èmi á máa gbádùn madam, ọ̀gá máa gbádùn ta. Ṣùgbọ́n ẹlẹ́yà, á rí ẹlẹ́yà, àmọ̀ kan wà ní kíní gan, voice lásán la ń gbọ́. Over confidence ló fẹ́ wọ́rí ọ̀gá. Dúró, irú ọ̀rẹ́ wo ni títẹ̀ yìí? Ó ń gbégbèsè láíláí, forever step, àdẹ̀sínbẹ̀, ó ṣe wedding ó pè wá. Tí wọ́n bá ní omi ló máa ṣe ẹja jiná, mo máa ní rọ́ ni. Òun ṣe wedding, àwọn ọ̀rẹ́ close friend ẹ̀ sílẹ̀. Okay, olóúnjẹ ìyá ni wá, a máa dabẹ̀ rú, a máa babẹ̀ jẹ́, àṣírí mọ́yàn. Me masalan kaka magana na. How many times mo fẹ́ kí n explain fún ẹ pé mo ṣe wedding nítorí mommy àti daddy nǹkan ṣe pé mo ń ṣe láti ọkàn mi. Ọmọ tó ń wò mí, she's only married to herself, not me. Èmi kọ́ mo fẹ́ sílé, òun ló fẹ́ rẹ̀. Ọ̀rẹ́ mi, but this is another better chance. Àsìkò ìlú lè move closer mọ́. Because ó sọ fún mi pé láti kékeré ló ti rí last. Ìgbà tó dẹ̀ tún máa padà rí, wọ́n ti hà. Ṣé o mọ̀ pé o ti ṣe wedding fún báyìí? Ìwọ àti ẹnìkan ló máa kú, wá lè ṣí gbogbo everything wá mọ́ tó wà ń bẹ́ẹ̀. Kai wawa ne baka da hankali ne? Ni ne wawa ne. Ṣé kí n sọ nǹkan tó fẹ́ títí ẹ fẹ́ gbọ́ fún ẹ? Ṣorí láti alẹ́ ọjọ́ kejì wedding wa tí mo ti kúrò nílé, mi ì tí fẹsẹ̀ mi tẹ̀lé yẹn till now. The funniest part is mi ò rójú ẹ̀ rárá débi pé mo máa ṣí láṣọ wò. Dúró tí n bá gbọ́ ẹ dáadáa. Ó mú wọlé ní alẹ́ ọjọ́ wedding. Ẹ jọ wọnú ilé kò sí gbogbo nǹkan tó bò sára yẹn. Àjọṣe yàrá kan náà. Dúró ó burú. Tó bá sọ pé èèyàn tó burú dà ìwọ ló yẹ kó mú jáde. Kí ló ṣẹlẹ̀? Ṣé wàá lè wọ mọ́tò ń ṣe àbòṣì ń bínú? Mi ò lè bẹ bínú náà. Ṣé dídì ìwọ̀pọ̀ yìí ṣé máa kún sí lórí mi? Nítorí kó ṣe aṣọ sókè lálẹ́ òun nìkan. Wọ́n dúró tí máa kún sí ẹ lórí. Bó nǹkan tí mo ṣe ṣe máa ṣe aṣọ fún wọn àti ẹnì kan yìí. Ó gbọ́ mi. Jọ kí ló tó ṣe jẹ́ pé òun ló wá sílẹ̀kùn? Ṣínà nǹkan. Ó ti lọ sílé, ààrẹ òyìnbá so mo ní kó máa lọlé. So you have the guts láti sọ fún gate man mi pé kó máa lọlé láì pè mí, láì jẹ́ kí n mọ̀. Ààrẹ òyìnbá ni, and besides, I called you severally, ó gbé call mi. Kí ló ṣẹlẹ̀ tó fi ń pè mí tó tó yẹn? Ṣé mo dokun ẹ̀mí ẹ̀ mú ni? I'm just worried about you. Azan, láti bí ọjọ́ mẹ́ta ló ti wọlé, so I'm worried. Ilé mi àbí ilé ẹ̀, mo lè decide láti má wálé mọ́. Azan, má bínú. Mo kàn wá worried nígbà tí ó gbé call mi tó dé tí worry. Wọ́n wà mọ̀ orílẹ̀-èdè wa kù. Jọ, kí ni ìtumọ̀ yẹn? Kí ni yẹn? Má bínú. Fún kí ni? Mo sọ fún ẹ pé mo ń bínú ni. Keep it to yourself, Azan! please. Azan! Pè mí mo dokun ẹ̀ mú ẹ̀ mú. Azan! Stop now, babe. Stop what? Mi ò fẹ́ gbọ́n pé o ṣe kíní kan wá lọ ṣe mistake lọ fún lóyún. I don't want to hear that at all. Tí bá gbọ́n yẹn pẹ́rẹ́, it is over between us. Lóyún fún ta ni?
tí n bá sọ nǹkan kan fẹ́ ṣe máa believe me ṣá. Ṣé mo pé mi àtọmọ òkè jọ ń sọ̀rọ̀ rẹ? Tẹ́lẹ̀ nǹkan kí ló máa sọ? Ṣé máa sọ fún mi pé ẹjọ́ ń sùn orí bẹ́ẹ̀dì ni? Anytime tẹ́mi bá máa ti wálé orí couch mo máa ń sùn sí. Better keep it that way. Go continue bẹ́ẹ̀, okay? Sure. You know I will not break my promise now. Alright, baby. I need to go now. Musari lálejò. Alright, my love, I'll call you. Love you too, baby. Kisses. Bye. Ìfẹ́ mi. Ìwà ẹgbẹ́ ìlú mi. Ọ̀rẹ́ mi. What's the tea? Lover girl. Ìwọ rubbish, ìwọ làbòsí. Lover girl, what's that? What's that? I don't like it. Stop it. Kí ló ń happen? Sọ fún mi, gbé mi débẹ̀. Babe, update pọ̀ lẹ́rẹ̀ pẹ̀tẹ̀. Ìtò ṣe pàtàkì jù ń bẹ̀ ni pé èmi àti Àjọkẹ́ à ń jáde lálẹ́. Ṣórí àwọn guys yẹn. Wọ́n ní kúkú ṣì lọ́wọ́ gan. Okay, ó dárúkọ ìwọ àti Àjọkẹ́ ńsìn. Níbo lèmi máa wà o? You go dey house na? Aspa. No be I love you talk finish on top phone. I no like am o. I know wetin be other one now. Ó yẹ kó ti yé ẹ now. Àtijọ́ àti mú máa lèmi máa ń bá káàkiri. Ṣó de rí bọ̀bọ̀ yẹn? Bọ̀bọ̀ Azani yẹn. Ó máa san owó mi kù ni till he die. He go dey pay my money dey go. Until I decide say okay o. I wan leave am. Say àwọn ọmọ kò fẹ́ ṣàánú ẹ̀ bẹ́ẹ̀. Àbí kí n fi ṣe retirement plan. Ẹkùn ó ṣe baddest. Na you o. Oya. Jọ kí ló mean pé ìwà àtàjọkẹ́? Bẹ́ẹ̀ bó lọ bí kọ́kọ́ jàre. Wọ́n bíire níbo? Anywhere tẹ́ bá jọ wọ̀ lálẹ́ yìí. Àjọ máa wọ̀ ni. Okay, bóyá máa fi ẹ́ sínú báàgì mi. Bẹ́ẹ̀ bó. Ẹ dẹ̀ fẹ́ lọ láyọ̀ ẹ fẹ́ dé láyọ̀. You go leave Azan comot. Láyé àbáyé Azan fẹ́ bá jẹ́. Stop na me and you Okay. Mari kò tá máa ṣe sí. You go involve me, you no get. I dey fear my gender pass you. I dey fear if them catch you. They go give you many things pass me, just to take you away from me. Should it be your shame me? They may go on money see. I dey tell you all these things, so baby you can stay with me. But these other boys won't bad treat you like Coco Ishasun. I dey beg you make you listen. Baby, my love, see that, baby. But these other boys, if they catch you, tell you many lies to deceive you. I did tell you, make you listen. Baby, my love, see that, baby. My love, baby, my love, baby, like vampire. Suck your blood. I did tell you all these things, not because I'm the best. Pẹ̀lúmi. Ìwọ mo pè náà tó. Who are you, please? I'm talking to you now. Pẹ̀lúmi. Kemi. Babe, do you know him? Mi ò mọ̀ rí, I'm surprised he's calling my name. Níbo ló ti mọ̀ mí? Pẹ̀lúmi, èmi ló sọ fún pé ibo mo ti mọ̀ ẹ́ rí. Daniel, who are you, please? Can you just get... Baby, let's go, please. Babe, hey, stop it! Go punish you! Obi won't kill you. Baby, come. No, man, you're there for... Obi won't kill you. Ọba múnú bí mi o. Babe, enter the car. Obi won't kill you. You're mad. Ìwọ̀n àsáàmì náà. Ẹ dákun èmi ló wálé tí wọ̀ wá sọ o. Mọ́mì, ojú ló ń tì mí. Abẹ́yẹ tí òun bá yàn gbọ́. Pé látìgbà tí ọkọ mi ti fẹ́ mi sílé yìí, kò ṣí mi láṣọ òru. Subhanallah. Mọ́mì, kò tiẹ̀ rójú mi rí, kò mọ bí mo ṣe rí. Ojú ń tì mí ni. Ojú ń tì mí ni o. Ọwọ́ adákẹ́.
lẹ́mi tó yẹ pé mo ti lérò pé lẹ́yìn oṣù mélòó ní ìsìn kí n káwọn ẹgbẹ́ alásàlátù dó káwọn bá ṣe wá ṣèkó mọ́. ìlà àwọn wa dákẹ́ ṣé iná náà ṣe the person wey sort of you won't say go sort of na tó yẹ kó sọ̀rọ̀ síta. ẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òyìnbó yẹn nǹkan tó ń ṣe mí ó ju òyìnbó tẹ̀ ń sọ lọ kò ṣe mí láṣọ wòrí ó dẹ̀ ti sú mi. àwa ó ti sú mi. àwa ò káàmù ara rẹ ṣe bá àṣàyàn ni àṣàyàn ni ìwọ náà mọ aláàjì no dey wan nonsense yóò bá sọ̀rọ̀. kí lóbìnrin fẹ́ gbogbo I try all my possible best to make you happy. What do you need to have? Kí ni nǹkan tó fẹ́ gbọ̀ngàn? Maybe your breast is not enough. Oh, really? Yeah. See, I think it's high time you face reality and stop being delusional, okay? Relationship will only work. It can't. What are you saying? What does it look like I'm saying? Muslim here now. You're a Muslim, I'm a Christian. Daddy mi ò lè gbà láyé. It can't work, I'm sorry. Moreover, go to marry. So why are you doing all of this? Close to fair the marry osimilo. But to marry oníyàwó nle now. Like, let me get you right. Wait, you don't feel me lọ́kàn balẹ̀ pé religion is not a problem between me and you. Ìgbà yẹn nìyẹn. Why are you bringing this issue back? Ìgbà yẹn nìyẹn. Ìgbà ìmọ̀dẹ̀ ni. I know things better now. And like I said, it cannot work. My parents will not allow. Even your dad said did not allow. So what is the problem? Huh? Babe, ma get it wrong. Daddy mi ò lè ever ní kí n má fẹ́. My dad won't discriminate torí ó jẹ́ Christian. Please try and understand me. My darling, you listen to me. Mo ti pàdé ẹlẹ́sìn mi. Yes, we practice the same religion. He loves me. I love him too. In fact, mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́. But, ọmọ, ìwọ náà owó lòdì àwọn change kankan tí mo máa ń rí gbà lọ́wọ́ ẹ̀ ni ó fi jẹ́ kí n san gbà yẹn. But now, there's no point. There's no reason. He loves me. I love him too. This is marriage that we're looking at. So please get out of here, man. Okay. Oluwapelumi, I understand. Mo pushing binu ni. Like based on what happened yesterday. We are Mufilon Babe. We are Mabinu. Let's just. Get out! No, you know what happened. Let's just forget about what happened. Forget about what? Money motileni ti mon fe motirelesi mi. Get out of here. You were married. Focus on your wife, on your marriage. Treat that woman right. Treat her right. She needs to be happy. Make her happy. Femile. Now say irritates me. Get out. Don't touch me. Get out now. What's all this rubbish? Kí ni nítorí ná? Kí ni nítorí lábẹ́ tó ìwàrú ọwọ́? Wetin did you do boy gan? Kí ló lè ṣe fóun? Mo fẹ́ gbọ́. Ìyún àsáànì náà. Sọ́tọ̀ bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀daràn. Kò wá wọnú yàrá rẹ̀ rárá. Ìsú yàrá àlejò. Mo dáràn. Come now. Lady woman talking na kò sí tí o gbọ́ tí mo fẹ́ sọ ná. Ṣé o rí bó ṣe ń wò mí? Èmi ò sí nínú àwọn ìyá ọkọ tí ọmọ gbèlè yí ọmọ o. Wọ́n bá sòsì fúnra mi báyìí ní ìfòkọ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ̀yin ò dákun má bínú ìyá mi. Má bínú yóò dà fún ọ̀là lùbáríkà tí ó pọ̀. Dákun. Mo fànà bí ìwà Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀ ọ́ mọ́ bínú wọ́n bá sọ̀rọ̀ mọ́ bínú ó dáa o ṣeun nítumọ̀ bọ́ sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀ dọ́gà báyìí? Aláàjì ṣé ẹgbọ́n tí wọ́n ní àsáàní sí ẹgbọ́n tí wọ́n ní wọ́n ṣe àsáàní ìfì ìyàwó rẹ̀ lẹ̀ sínú yàrá yóò lọ máa sùn yàrá àlejò kódà ó ní ọmọ òun kò sí òun lásọ wò ní ọmọ yín. Àsáàní tèmi. Bẹ́ẹ̀ ni mo sọ kò sí ọmọ láti iná òbúdì gẹkùrọ̀sì láti jọ́ tó ti fẹ́ ọmọ sọ́dọ̀ abẹ́ ẹ wọ Aláàjì ẹ gbọ́ mi dáadáa o tí ọmọ yín tí ọba yíwà padà kó ṣe tó yẹ kó ṣe fúnra mi báyìí ní fi ọkọ̀ fọmọ. Ṣé àwọn kó ti dọ́mọ mi ọmọ mi èmi mo tọ́mọ láti kékeré. Àná gidi ìdájọ́ bá wọn kì ọkọ̀ yẹ kó ọmọ ìdájọ́ bá wọn ọmọ bẹ̀ náà ní wo ọ̀tẹ̀ ṣoṣọ fún mi ní ìsìn
ó bá sáàni sọ̀rọ̀ ẹni tí bá ń ṣe gbogbo ẹ̀ yóò yí padà. ẹ bàtà ni sọ̀rọ̀. ọjọ́ tá a ti gbọ́ ọmọ òfin kò sí lásọ̀wò rí. kò sí lásọ̀wò rí. tá a náwó lé lórí kó tiẹ̀ wo bó ti rí. táwọn àmọ̀gán bóyá ọmọ yìí ò lè ṣe. sọkùnrin àwa lè ṣe yóò rọbìnrin ìyàwó rẹ̀ kò ní lè sí lásọ̀wò rí. ibi ọjà sí nǹkan ibi ọjà sí ọmọ mi pé ọ pé lọ́kùnrin sorry òun ò bá sọ̀rọ̀ I'm going to talk to him fọkànbalẹ̀. I will talk to him everything. I'm not worried. You're okay. Kọ́mọ̀ gbọ́ kí lọ́kàn mi tó bá yá ní ìsìn wọ́n máa ń yan Haúsá ní Branta wọ́n ní Branta kan táwọn ọmọ ọmọ yín ò lè ṣe. ọmọ mi lè ṣe. dápọ̀ ìyàgò oje wọ́n bá ká. Àwa kí ló ṣẹlẹ̀ wọ́n àpò ní kí ni báàgì ń ṣe ń bí Miriam kí ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ bíi ti báwo èèyàn náà kílẹ̀kùn mo dẹ̀ lọ ṣí fún mi ò mọ. Àwa àpò ní kí ló ṣe é. Miriam, Istura, ó ti sú mi. Kí ló ṣẹlẹ̀? Azan fẹ́ pín mi lémi. I'm tired. Ẹni believe pé gbogbo love stories máa ń sọ fún yín ní pé mi àti Azan irọ́ ni mò ń pa irọ́ ni gbogbo ẹ̀. Azan ti fẹ́ pa mí. Azan ti fẹ́ pa mí. Ẹni believe pé tí Azan ti fẹ́ mi sínú ilé ẹ̀ kò ṣí ojú mi wò rí. Not to talk of kó ṣí mi láṣọ wò rí. Kò tiẹ̀ mọ̀ bí mo ṣe rí. Ó ti sú mi. Ti sú mi o. Are you sure? Because eléyìí mi ò gbọ́ rí o, unbelievable. Kí wá lo ní mind láti ṣe? Kí ló fẹ́ ṣe gangan? Èmi náà mọ̀ nǹkan tí mo ṣe fún. Bọ́ mo mọ̀ pé Azan ò nífẹ̀ẹ́ mi. Ó lọ́mọ kan mi kan tó ń fẹ́. Ó ní girlfriend. Mo ti rò bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ ní àfìgbà tí òun àti girlfriend ẹ̀ break up. Mo ṣe àmọ́ kò ṣeré pé ó tọ́ ni. Ó ní girlfriend. Opportunity nìyẹn fún ẹ náà. Opportunity báwo? Yes, baby girl. Ṣé bó ti break up pẹ̀lú girlfriend ẹ̀? Opportunity ni fún wọn láti gbà yẹ padà as a wife. So nǹkan tí mi náà rò tẹ́lẹ̀ nìyẹn pé bóyá wọ́n ṣe break up yẹn ó máa fún mi ní time and attention. Àmọ́ ó tún lé sí ni. Ó ti fẹ́ pín mí lẹ́mìí. Kí wá ló fẹ́ ṣe báyìí? Ọ̀rẹ́ mi tí ẹ mọ̀ nà. I dey fear my gender pass you. I dey fear if them catch you. They go give you many things pass me, just to take you away from me. Ṣòro bí o ṣe ń ṣe mí, èmi gan mọ̀ nísìn. I dey tell you all these things, so baby you can stay with me. All these other boys won't gbádùn, treat you like Oko Ìṣàsùn. I dey beg you make you listen, baby my love sit that baby. All these other boys if they catch you, tell you many lies to deceive you. I dey tell you make you listen, baby my love sit that baby. My love, baby my love, baby like vampire, and go suck your blood. I dey tell you all these things, not because. Chama, ẹ tẹ́wọ́ mi fún mi, mo fẹ́ máa lọ. I'm talking to you. Yeah, I'm leaving and my money. Sure, man, go spend extra day with me. Then I'll double your money. I wish, but I have somewhere to go. So now. You have somewhere to go. Yeah. Money bí tí mo ń lọ, so mo ní lè jèrò. Okay. Yeah. Okay, come. Call your account. Ṣé ẹ ní cash ni? I don't deal with cash. Me, the cash I have. Okay. Eight zero. Okay. 67. 67. 21. 31. 66. 66. 71. So. Ope. I like me doing me Arike. Thank you. Okay. Multiply add 100,000 coffee back up. Thank you.
fẹ́ kí wà yìí àwọn ọmọ ìṣe menstruation ló aláìṣe menstruation lórí ló ń ṣe tiwẹ́ agídí ló kú pọ̀ aláìmọ̀ ló já wọn lọ́wọ́. Tí kókó mi ò bá nọ́mbà ọmọ yìí. Kí ni mo lè ṣe o? Báwo ṣe lọ́rọ́ ọmọ yìí? Dínà ìdàláyì alìsílám. Wà mọ́ yẹ̀bù tẹ́gì gẹ́rà alìsílámì dínà. Wàlá yúkí bàlá mi ni o. Wàhùwà fìlíyà ìràtì mínàlì àṣíríyà. Ìrìn àjò ayé gbogbo wa. Ọlọ́run lóye. Ọlọ́run ló mọ̀. Ìdùnnú mi. Má fi síbi tó jìn. Má fi síbi tó jìn Ọlọ́run. Láìlá ìlàláhù. Ọlọ́run má bá yọ̀ mí jẹ́. Ìbànújẹ́ ó kéré ó tóbi, má di sẹ́rù mi, má di sẹ́rù mi ooo. Allahu samawati wali aridi. Ọba tọ́lọ́kẹ̀ tó nílẹ̀, má dayọ̀ mi rú, má dàní àjò mi rú ooo. Ọba ọlọ́lá ooo. Nami o, it's me. Oga, madam. Oga, madam. Salam alaikum. Wa alaikum salam. Bó gbogbo rẹ̀. Ìtòsílẹ̀ kò lè yàn dé sí fàlejò. Òun sílẹ̀ kò jẹ́ wọn lé ọmọ mi. Ṣé bá mi first of all introduction. Ṣé bíbí ṣe dé nìyẹn introduce ara nígbà introduction ni a gbé wọlé adé àmọ́. Wọ́n bínú. Nítorí ńgbà táwọn ọmọ mi ti kó dé àyín. I never come here. Now why you know say I be your oga mama? Your oga mama, èmi mama ọ̀gá rẹ̀. Ọ̀gá méjì mo ní èwo bẹ́ẹ̀ two side. Èmi mi ò bá àwọn méjèèjì àtàsán àti ìyàwó rẹ̀. Na mi born am na. Ni o fẹ́ jọ ọ̀gá gangan. Mo jọ àsán ọjọ́ mi náà lọ́jọ́. Yóò dá fún ọ. Ṣé n páàkì mọ́tò wọlé àbí filẹ̀ bá náà? Sọ́mọ mi ò sí nílé ni. Bí ọba sílé bí ìyàwó rẹ̀ ń bẹ nílé. Ẹlẹ́yà. Ẹlẹ́yà ti hà. Ẹlẹ́yà ni pé kí n fi dàlá rẹ̀ gàràgà. Ìjọ náà fẹ́ bèrè ìbéèrè kan. Ṣé ìyàwó lọmọ mi fẹ́ ni àbẹ́rù? Ìyàwó lọmọ mi fẹ́ Ẹlẹ́yà ọmọ gidi alálùbáríkà. Àwa alálùbáríkà ọmọ ẹni. Ẹlẹ́yà ti hà. Ti rí nǹkan kọ́ mọ ní fi ojú ìyàwó yẹn rí nínú ilé. Kó bá yẹ pé mo ti mọ̀ yín tẹ́lẹ̀ ni má ti wá sọ fún yín mo mọ ojú mi ti rí mo mọ etí mi ti gbọ́. Mo dára. Ẹlẹ́yà kí n béèrè ibẹ̀ kan ti kúrò nílé á ti lé ní 17 days. Mi bá yọ kúrò kí mi fi kú. Bíìsì kò sọ fún mi. Ọmọ ní gan kí ọ̀gá ti kúrò nílé kí mi bá fi kú kí mi yọ kúrò á ti tó 72 days. Mo dára. Àṣánù. Mo sì rẹ́ nìkan kan sọ fún mi nobody tell you wo me jẹ́dẹ̀ look at the look. Kémi náà bá ti mẹ́màá ti wá sọ fún yín. Ọkọ mi ẹ̀mẹ́ kankan lájọ́ mẹ́. Aago mi dà. Dákun bá ń ṣílẹ̀kùn. 72. Aago mi dà. Ẹlẹ́dàá mi o. Mo dára àsáni. Sígbàwó. Ẹ̀yin méjèèjì ẹ kọra yín ẹ ti sọ fún wa tí ì bá ṣe pé ìyá tiẹ̀ ó lọ lé ló fi mọ̀ pé ìyàwó rẹ̀ ò sí lé àbámọ̀ mọ́ gbọ́. Èmi ò kàn sílẹ̀ o òun ló decide fún rẹ̀ tó kẹ́rù ẹ̀ tó rẹ̀ kúrò nílé. She's expecting too much so. Gbẹ́nu rẹ sọ̀n
n ò pé ọkọ gbogbo ẹ̀ tán lára mi mú díẹ̀ wọ̀gánú rẹ̀ mọ̀ ọdún ọmọ ti gbogbo ìyá rẹ̀ ọkọ tán tó bá ṣe pé wọ́n ṣe nǹkan tó yẹ kọ́kọ́ ṣe ni síyàwó kẹrù kò ní kò ní kẹrù kò ọmọ tá a tọ́ tí mo mọ̀ dáadáa ni tí mo sì mọ̀ wá rẹ̀ wọ́n bá gbọ́wọ́ kan báyìí ó ti yé mi tí wọ́n bá ṣèṣe ọkùnrin ṣé yóò kú òní. o àwa mo pàṣẹ fún ọ torí pé mo fẹ́ kó dáa fún ọ kó o sì lọ́wọ́ rí lẹ́yìn àwọn ọ̀dọ́ àwọn ọ̀rẹ́ rẹ tó kẹ́rù lọ kẹ́rù rẹ kó padà lé ọkọ rẹ. But Alhaji, living in that house, it's like living alone. Ìfẹ́fẹ́ oníṣẹ́ra mi léṣe ló jẹ́ kí n kẹ́rù ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Sọ fẹ́ kí n máa lùlù máa jó lọ mú wẹ̀yìn rẹ fún ọ. Mo fẹ́ ọ bàjẹ́ fọkànbalẹ̀ gbogbo rẹ̀ ó tò. Yóò tó. Sojú wokowoko ó ti jẹ tó fẹ́ jọ. Ẹ dẹ́kun ta lọ́wọ́ àjọ báyìí. Àwa o. Alájà. Dákun, ti gbọ́n tàlàjì sọ. Padà lé ọkọ rẹ̀. Mommy, Daddy, ẹ má bínú sí mi pé mo kúrò nílé láì sọ fún yín. Má padà sílé. Ó ti gbọ́? Ó sì ti gbà. Ọmọ kan rèé o. Wọ́n bá sọ lọ́wọ́ kan táwa tọ́ tó dá wa lójú bá tọ́. Ó sì gbà. Ẹ kí wá nìyẹn wá kọ́ wa? Àlàjì kí ni tó yín ni tó kọ́ wa nísìn? Ó ti jẹun tó fẹ́ jọ, ta wá lọ́jọ́. Ọ̀dà. Wo ìwọ tẹ̀lé ní kálọ̀. Àlàjì àwọn tẹ́ ẹ ń ṣe yìí lóore wá èso lójú àwa pé ọjọ́ ẹ̀ tó fẹ́ jọ. Ọ̀dà ìwọ náà fún alára rẹ wò nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìsìn ta lọ́mọ òun jọ. Sis, ẹni tí mo ń béèrè lọ́wọ́ yín gangan, like that person gangan, ó wà very important sí mi. Ṣé ẹ bá mi retí náà? Ẹ̀gbọ́n ṣé kò sí? Torí ẹlẹ́kàtà tẹ máa wá síbi ìbàjẹ́ máa bèrè lédì yìí lọ́wọ́ mi lélẹ́yìí. Wọ́n ẹdún náà o, ṣó gbé yín lẹ́rù ni? No, kò gbé mi lẹ́rù o. Torí ọjọ́ kan ló wá síbi ìbàjẹ́, a dẹ̀ ń lò so mi mọ̀ rí, I don't know her. Actually, kò gbé mi lẹ́rù, but she holds something precious to my life. Like I really need to see her. But am I not good enough for you? You good. Can you just please understand what I'm saying? You're not bad. Okay. But if you can please help me to find that lady I'm looking for, I'll give you 1 million naira. 1 million? Yeah. You don't mean it? I mean it. Ẹjọ́ ṣó ga ni, ṣó kúrú ni, àbó pupa, ó dúdú, ṣó nídìí. You know who I'm talking about. Okay. Mo ń bọ̀. Mo ń bọ̀ ẹjọ́. Tóbi ẹni láṣẹ. Wọ́n lóríire ọmọ o, ọwọ́ òbí ẹ ló wà Yes. Ó dà ipò ti dé sálẹ̀, mo ti gbé mọ́tò ẹ̀. Má pè padà. Hello? Mo sì wá mi ìrìjọ ìmọ̀ mo ṣẹ̀ṣẹ̀ délé báyìí. Subhanallah. Hauwa. Yeah. It's me. Èmi ló wá káàkiri. Pay your account. Ṣé ẹ ní cash ni? I don't deal with cash. Me and cash. Okay. Eight zero. Okay. 67. 67. 31. 31. 66. 66. 71. So. Ope. Like me doing me Arike. Thank you. I'm on concussion room with you. What? Account number tó fún mi. Orúkọ ẹ kọ́ ló wà ńbẹ̀. Ma explain everything fine. Mo plan gbogbo ẹ̀. Pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Gbogbo nǹkan tó máa ṣe kẹ̀.
nǹkan tí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn máa ń wá ni o. Alukurani tí gbogbo wa dẹ̀ gbé dání ó sọ pé èèyàn máa ń ṣe nǹkan tó máa ń múnú ọkọ èèyàn dùn ni. Ṣé bó ní ọkọ ẹ nífẹ̀ẹ́ bádì baby girl wàá di bádì ni o. Tó bá wà nínú ilé pẹ̀lú ọkọ ẹ gbogbo nǹkan tó bá ti ní kó ṣe òun ló máa ṣe fún wàá máa tírèlẹ̀ ni o. In fact Alukurani tí gbogbo wa gbé dání gan ó sọ pé gbogbo nǹkan tá a bá nídìí láti ṣe láti jẹ́ kí ọkọ wa nífẹ̀ẹ́ wa òun ni ká ṣe. Ó máa di bádì ni o. Tó yẹ pé tó bá wà nínú ilé báyìí gbogbo nǹkan tó bá fẹ́ òun ló máa fún tó bá ti ní kó yá ó yá náà nìyẹn. Ó dẹ̀ máa ṣọ́ máa trail from one place to another wàá need láti mọ nǹkan tó fẹ́ so that wàá lè máa ṣe. They sure. Of course na. Ṣé ọ̀nà ti wá rí báyìí? Ìwọ náà wò mí náà. Ọlọ́run fi mi fún ẹ lọ́fẹ̀ẹ́ lófò. Take a look at me. Free of charge. Ó wá ń fi owó ńláńlá wá nǹkan tí ó sọ mí káàkiri. Ṣé ìwọ náà ti rí pé nǹkan tó ń wá lọ ṣòkòtò ó wà lápò ṣòkòtò rẹ̀? Èmi ìyàwó ẹ̀ ni. Ọlọ́run fi mi fún ẹ. Ó tiẹ̀ ṣí mi láṣọ wò rí. Ó tiẹ̀ wojú ẹni tó wà nínú ẹ̀ àrí. Hassan. And mo mọ̀ pé wọ́n máa wonder pé báwo ni mo ṣe mọ everything. Mo ti máa ń rí receipt lounge yẹn nínú àpò ṣòkòtò ẹ̀ tí máa ń fọ aṣọ ẹ̀. Torí ẹ̀ ni mo ṣe trace ẹ̀ wá síbẹ̀. Mo dẹ̀ rí pé body ló máa ń like. Nǹkan tó like lélẹ́yìí. Right? Hauwa, I'm so sorry. Mo mọ̀ pé mo ti ṣe lẹ́dàá. Bọ́n kọ́ ẹyọ kan mo kàn fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ kó ṣàforíjì fún mi. Torí ìpínlẹ̀ mo wà ní. Bí kí n gbọ́ mọ́ gbọ́. Foríjì mi. Torí Ọlọ́run. Mo ní ọlé mo wá wọ́ káàkiri. I'm so sorry. Okay. Everything tó bá fẹ́ máa ṣe fún ẹ. From now on, this, I'm done with it. Kò tá bá fi pamọ́ ló máa níyì. I'm not going back to this. I know what you like. Mo mọ̀ pé like body. See, this is what you like, right? Babe, hold on. Fẹ́ gbàgbọ́ oníṣòro. Ṣórí nǹkan tá bá fi pamọ́ ló máa níyì. Gbogbo pàtàkì jí ń sọ kò yé mi tẹ́lẹ̀, ó ṣe yé mi sí ni. Ṣórí nǹkan tójú àgbà rí lórí ìjókòó. Tí n bá gun orí àjà mo lè má rí. Ṣórí mo nífẹ̀ẹ́ sí kìíní ẹ̀há tó ń wọ̀ ẹ́. No, I know you're lying. No, that's not you're lying. You do not like this. You like this. This is what you like. I'm just trying to make you happy. I swear to God I love it. I like this. You would have married gbogbo kìíní. I swear to God I love it. Oh, babe. Ṣórí máa bẹ́ẹ̀ ra dọ́bù tó lè máa wọ̀. I swear I love it. I swear. Má fi síbi tó jìn Ọlọ́run la ilaha illallah Ọlọ́run má bà yọ̀ mí jẹ́. Ìbànújẹ́ ó kéré ó tóbi má di sẹ́rù mi o. Allahu samawati wàlí àrídì. Ọba tálákè tó nílẹ̀ má dayọ̀ mi rú. Má dá ní àjò mi rú.